A kí gbogbo ilé lẹ́ẹ̀kan sí, gbogbo ẹ̀yin ìyá wa, gbogbo ẹ̀yin bàbá wa, gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n wa, ẹ̀yin àbúrò wa lọ́kùnrin àti ní obìnrin. A kí yín, a kí yín ti ológun tológun gẹ́gẹ́ bí àṣàyàn èdè. A sì kí yín ti alágbádá talágbádá gẹ́gẹ́ bí àṣàyàn èdè. Mo kí gbogbo yín pátá. Ẹ ṣé, ẹ kú àdúrótì mi, ojú kò ní tì yín. Pàápàá ẹ̀yin màmá wa, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi láti Amẹ́ríkà, láti Canada, láti Dublin, láti UK, láti Scotland, láti Germany, láti Belgium, láti Austria, láti France àti Italy, láti Sweden. Mo kí gbogbo yín pátá, gbogbo ẹ̀yin ọmọ ìyá mi, ẹ̀yin ọmọ bàbá mi, ẹ̀yin tí ẹ̀ ń rí mi lójoojúmọ́ tó dàbí ẹ wípé tẹ́ ẹ bá tí ì gbọ́rọ̀ Babaconfirm, ẹ ò tí ì gbọ́ ìròyìn tó jẹ́ kẹ́ ẹ gbọ́ o. Mo kí gbogbo yín pátápátá, nílé lóko. Mo kí gbogbo yín pátá ní Europe, mo kí gbogbo yín pátá ní Asia. Mr. Peter, Emmanuel from Japan, mo kí ẹ̀yin náà. Ẹ̀yin ò mind kí n bá dárúkọ yín. Ọ̀pọ̀lọpọ̀ ló wà lábẹ́ aṣọ tí a ò lè dárúkọ wọn nítorí pé wọn ò fẹ́ jẹ́ kí a dárúkọ wọn. Ẹ ṣé, mo dúpẹ́ lọ́wọ́ yín. Síbẹ̀síbẹ̀, a ní láti tún dárúkọ àwọn kan náà tí Ọlọ́run lò fún wa. Ẹ ṣé gan ni. Mo kí gbogbo ẹ̀yin èèyàn wa láti Asian country, láti Africa. Mo kí yín o, ojú kò ní tì yín, ẹ ò sì ní di ẹni ẹ̀yìn. Ẹ ṣé gan ni. A kí gbogbo àwọn tó bú wa nítorí pé a wá síta láti wá sọ fún àwọn èèyàn pé kí wọ́n ṣàánú wa nítorí church wa tí wọ́n ti fún wa ní àkókò pé kí a kúrò ńbẹ̀. Ìjọba tó fún wa ní àkókò pé kí a kúrò ní ibẹ̀, pé wọ́n fẹ́ wó ibẹ̀. A wá tà, a sì wá bẹ àwọn èèyàn pé kí wọ́n jọ̀ọ́ kí wọ́n ṣàánú fún wa nítorí pé kó tó tó èní, àwa ti ní ibì kan tí mo ti ń kọ́ tẹ́lẹ̀ tí mi ò tiẹ̀ lérò wípé irú nǹkan báyìí ó máa padà ṣẹlẹ̀. Mo kàn ṣáà ń focus, mo dẹ̀ ń kọ́ ibẹ̀. Kó jọ̀ọ́ kó ṣàánú wa kí a lè rí ibẹ̀ kọ́ parí, kí a lè rí ibẹ̀ yẹn kọ́ parí. Ọ̀pọ̀lọpọ̀ jáde wọ́n bú wa. Ení yìí kọ́ làwọn èèyàn tí ń jáde tí wọ́n ti ń tọrọ owó. A ṣáà rí ti àáfà tó jáde tó ń ṣe bricklayer tí wọ́n dẹ̀ ràn lọ́wọ́. Pé mo bọ́ta pé mo wá bá ẹ̀yin èèyàn wa pé kí ẹ ṣàánú fún wa. Mi ò rí pé it's a new thing. Mi ò dẹ̀ ń jáde pé kí n wá máa tọrọ owó. I am not a beggar. I am not a prophet that begs. Ọ̀pọ̀lọpọ̀ ló mọ̀ mí dáadáa. And it is not that not begging yẹn pé bóyá mo fi rude, but nítorí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn èèyàn wa máa sọ ni. Èmi ò mọ ohun tí èmi fi ṣorí, ṣùgbọ́n ọ̀pọ̀ máa ń bú mi gidigidi gan. Mo kàn ṣáà dúró de ohun tí Olúwa sọ wípé ẹ̀yin tẹ́ ẹ̀ ń bú mi yẹn o, ẹ ṣì ń padà bọ̀ láti wá bá mi nítorí wípé wọ́n máa wá mi, àwọn èèyàn máa wá mi, ìjọba máa wá mi láti wá sọ ìran orílẹ̀-èdè. So I just want to clear myself pé it is not a new thing. Àìmọye èèyàn lẹ ti help lórí internet. Ṣé ẹ get mi? Tí n bá wá jáde pé kí ẹ help mi lórí iṣẹ́ Ọlọ́run, mi ò lérò wípé ó jẹ́ nǹkan bàbàrà. Mi ò lérò ẹ̀ rárá pé mo jáde kẹ́ ẹ ràn mí lọ́wọ́ lórí iṣẹ́ Ọlọ́run. Àìmọye èèyàn lẹ ti ra mọ́tò fún. Àìmọye èèyàn lẹ kọ́lé fún lórí social media yìí. Mi ò ní kẹ́ ẹ kọ́ ilé fún mi.
mi ò béèrè pé ilé tí mo fẹ́ gbé nígbà tí ìjọba tó displace wa tó fún wa ní time táwọn dẹ̀ mọ̀ tẹ́lẹ̀ on notice, so we are on it. Sorry, we are on it because I discover pé àwọn land grabber ni wọ́n sá sí abẹ́ ìjọba tí wọ́n ń ṣe iṣẹ́ burúkú yìí. We have been to Inspirational FM, we have been to Wasobia, we have been to Nigeria Info láti lọ gbé àwọn nǹkan yìí sí orí afẹ́fẹ́. A dẹ̀ ti ní lọ́yà about this matter, but wọ́n fún wa ní time to live there. Gbogbo yín dẹ̀ lè dẹ̀ mọ̀ ohun tó ń pè ní ìjọba. Mi ò mọ ohun tí ó wá jẹ́ new thing pé mo jáde pé ẹ̀yin èèyàn wa ẹ ràn wá lọ́wọ́ tí ọ̀pọ̀lọpọ̀ fi ń bú wa. Ọ̀pọ̀lọpọ̀ bú mi gan nítorí Yorùbá nation. Ọ̀pọ̀lọpọ̀ ò ṣàánú mi o nítorí pé mò ń sọ nípa Yorùbá nation. Yorùbá nation fúnra wọn gan náà mo pè wọ́n ṣàkíyèsí lórí ọ̀rọ̀ yìí. Wọn ò ṣe bẹ́ẹ̀ nípa àwọn rí mi. Mi ò ní nǹkan tí mo fẹ́ sọ lórí ibẹ̀ yẹn, ṣùgbọ́n àkókò ń bọ̀ lÓlúwa wí. Ohun tí mo ṣáà máa sọ ni pé mo ń wá àwọn tó lè dìde fún ìrànlọ́wọ́. Mi ì kọ́lé tí mo fẹ́ gbé. Ilé tí mo fẹ́ gbé kọ́ ni mo béèrè lọ́wọ́ ẹ̀yin èèyàn. Mi ì kọ́ ilé tí mo fẹ́ gbé. Church tí wọ́n láwọn fẹ́ dà wó níbi tí a ti bẹ̀rẹ̀ church, òun ni mo fẹ́ kọ́. Mo dẹ̀ ti kọ́ dé ibì kan. Mo ti kọ́ dé ibì kan. A kò nílò àánú ẹ̀yin ènìyàn pé kí ẹ jọ̀ọ́, pé kí ẹ dìde. Message mi kì í ṣe fún tàwọn tó ń bú mi. Fún tàwọn tí wọ́n fẹ́ Ọlọ́run, òun ni pé kí ẹ jọ̀ọ́, ẹ dìde. Ojú ò lè ti Ọlọ́run bí ẹ ò bá ràn mí lọ́wọ́. Ojú ò dẹ̀ ní tì mí náà bí ẹ ò bá ràn mí lọ́wọ́. Ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kó oníkálukú mọ̀ wípé ẹ ra mọ́tò fún èèyàn láyé, ìyẹn kọ́ ní issue o. Ẹ kọ́ ilé fún èèyàn láyé, ìyẹn kọ́ ní issue. Pé mo ti rí ibi tí èèyàn ti mú fóònù dání báyìí, tí wọ́n dẹ̀ gbéyàn wá sórí program yẹn, tí wọ́n dẹ̀ ń dá owó tó ń pè dé, wọ́n máa ti dá 7 million, wọ́n ti dá 8 million, wọ́n ti dá 9 million. Ẹ̀yin fans mi, ẹ̀yin olólùfẹ́ mi, ẹ dìde, ẹ má jẹ́ kí ojú kó tì mí. Odò ó fẹ́ gbé arèrè lọ. Mo dẹ̀ mọ message tí mò ń rí, but mi ò fẹ́ sọ gbogbo ẹ̀ lórí ibi báyìí. Ṣé ẹ get mi? Mo mọ message tí mò ń gbọ́. Débi wípé àwọn èèyàn ń pariwo wípé tí wọ́n bá jẹ́ wípé wọ́n fẹ́ ṣe nǹkan tó lọ́ fẹ́ ṣe yẹn, tó pé wọ́n ti wó more than 13 street. Tó bá wá fẹ́ dé ọ̀dọ̀ wa yẹn, tó pé ọ̀dọ̀ wa yìí kì í ṣe ibi tó jẹ́ wípé it is not kò ṣe acquisition land, it is not a wet land, it is not, I am not a squatter. Tó bá fẹ́ dé ibẹ̀ yẹn, àjẹpọ̀ ní reason. Mi ò ní sọ kọjá yẹn. Èyí tó yé, òun ló yé. Mo ti gba message débi pé àwọn kan sọ fún mi pé kí n lọ gba owó lọ́wọ́ òtítọ́ tí mo máa ń sọ. Ẹ lọ gbowó lọ́wọ́ ọ̀dẹ̀, ikọ́ tí ẹ pè mí ọ̀dẹ̀, shut up. Kí n lọ gba owó lọ́wọ́ òtítọ́ tí mo máa ń sọ. Ó sọ fún mi pé àwọn tí wọ́n ti ẹ̀ ń pa irọ́ gan kò kọ́ ní pariwo tó yìí kí wọ́n tó ti dá 10 million lé wọn lọ́wọ́. Kó tó dá 10 million naira lé wọn lọ́wọ́. Èèyàn kan ló send message yẹn síbẹ̀. Sọ pé mo máa ń pariwo orúkọ àwọn èèyàn. Sọ pé mo máa ń sọ nípa feedback. But àwọn yìí they are confidential things.
People hate me because I say the truth. But I don't care. I will keep on saying it. The truth kò lè kúrò lẹ́nu mi. Wallahi, that truth kò lè kúrò lẹ́nu mi. I keep on saying it. No matter, nítorí pé tí n bá parọ́, mo máa kú. Tí n bá sọ òtítọ́ náà, mo máa kú. You get me now? Ó wá better kí n kú ní ipò ẹni tí ń sọ òtítọ́ ju pé kí n kú ní ipò ẹni tí ń parọ́ lọ. Yeah, bí mo kọ́ ilé, màá kú. Bí mi ò sì kọ́ náà, mo máa kú. Ó better kí n máa sọ òótọ́ yẹn, kí wọ́n dẹ̀ máa ṣe ohun tó fẹ́ máa ṣe. Kí n bá kú ó pè mí, kí n dẹ̀ wọ ìjọba Ọlọ́run. Mi ò sí lọ́spítù pé bóyá owó hospital ni mo ní kí ẹ dá fún mi. Mo ní ìdí owó kí n lè parí church tí wọ́n kọ́ yìí. Mo tún máa bọ́ta, màá tún fídíò ẹ̀ pẹ̀lú fídíò yìí. Wọ́n ti lé wa, wọ́n dẹ̀ ti fún wa ní time tá a máa kúrò ńbẹ̀. Time tá a máa kúrò ńbẹ̀ nù pẹ̀lú wàhálà ni a bá wọn fà. Àwa tí ń kó ẹrù wa. Tá a bá ṣe Sunday tó ń bọ̀ yìí níbẹ̀, because today is on the 10th August 2023. Tá a bá ṣe Sunday tó ń bọ̀ yìí lọ, ó likely ká má ṣe èyí tó ń bọ̀ níbẹ̀. Níbo la ti fẹ́ ṣe? Ṣé nínú ebútù yìí ni àwọn èèyàn ti fẹ́ ṣe ni? Mi ò béèrè mọ́tò. Even àwọn èèyàn mi ní pèsè wíwìn bá lọ sí Kútú Wenji, àwọn máa tẹ̀lé wa. Àwọn èèyàn wa. Mi ò béèrè mọ́tò tí mo fẹ́ fi convey àwọn èèyàn wa. Mo kàn béèrè wípé ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún mi. Ẹ̀yin tó ti mọ Babaconfirm wípé olótìtọ́ ni. Ẹ̀yin tó mọ Babaconfirm pé wòlíì Ọlọ́run ni. Ẹ̀yin tí ẹ mọ genuity Babaconfirm, ẹ ṣàánú fún wa ká lè rí ibi báyìí kọ́. Ni mo béèrè lọ́wọ́ yín. Ká lè rí ilé Ọlọ́run kọ́. O lè ra mọ́tò fún yàn, o lè kọ́lé fún yàn, o lè ràn yàn lọ́wọ́. Ṣùgbọ́n sórí gbogbo yẹn, èèyàn lè deny yẹn. Àìmọye àwọn tá a ti empower tí wọ́n deny wa lónìí. Ṣùgbọ́n èyí tó ṣe fún Ọlọ́run kò lè kúrò ńbẹ̀ láéláé o. A sọ̀rọ̀ fún ẹ láyé. A tún sọ̀rọ̀ fún ẹ ní ìjọ́ ìgbéyìnde àlékèámọ̀. Ìjọ́ tí kò bá ti sí ayé mọ́, tó jẹ́ pé a máa face Ọlọ́run, tá sì máa dá ẹjọ́ fún wa. Ìkẹta ni wípé kò sẹ́ni tó ṣe sí ilé Ọlọ́run. Bí àdúrà ṣe wá ń lọ yẹn, àdúrà yẹn náà máa bá ẹ níbikíbi tó wà. Ìkẹrin ni wípé sórí ilé Ọlọ́run, wọn kì í ta ibẹ̀. Àdúrà máa lọ lójoojúmọ́. Àdúrà yẹn á sì máa bá ẹ tó bá ran Ọlọ́run lọ́wọ́. Then o lè ra mọ́tò fún yàn tó padà lọ tà. O lè kọ́ ilé fún yàn kó padà lọ tà. Mi ò ní kí ẹ má ṣe, ṣùgbọ́n má di ojú sí nǹkan ti Ọlọ́run. Èmi ò ní kó ra mọ́tò fún mi o. Mi ò sì ní kó kọ́ ilé fún mi. Bó tẹ́ pé wọ́n ti displace wa. Family wa ti wà níbí kan. Àwa náà wà níbí kan. À ń sáré pé ká tí ẹ lè kọ́ ìjọ Ọlọ́run, kí ìjọ yẹn má túká, kí àwọn ọmọ ìjọ má túká kiri. Ká lè save souls. Òun lè mí sá. Ẹ ṣàánú fún mi. This video is done on the 10th of August. On the 10th August 2023. Tí ó jẹ́ ọjọ́ Thursday. Ẹ ṣàánú fún mi. Mo nílò owó. Àwọn tí wọ́n dẹ̀ ti ń send owó sí wa náà, a dúpẹ́ lọ́wọ́ yín. Àwọn tí mo sáré fi owó yẹn rà, màá fi wọ̀n yín nínú fídíò yìí. Àwọn ẹrù wa tá a ti ń kó kúrò lọ́hùn, tá a ti ń kó wá sí ibà, a fi wọ̀n yín náà nínú fídíò yìí. Ẹ jọ̀ọ́. Ó lè má jẹ́wọ́ ló fẹ́ ṣàánú mi. Send fídíò yìí sí ibi kan tó máa ṣàánú fún mi. Mo sì mọ̀ pé àwọn kan wà sẹ́ tí wọ́n ní passion fún Ọlọ́run. Mo kàn need 5 million naira ni. Tí n bá rí 5 million, àwọn kan tiẹ̀ tún send message sí mi pé, bàbá, kí ni mò ń sọ? 5 million ò lè parí ibi tí mo fi wọ̀n mí yìí. Pé 8 million, at least 8 to 10 million. Ẹ̀yin má worry. Jẹ́ kí èmi rí 5 million naira.
mo máa yanjú ibi tí mo wà yìí nítorí mi gan kúrò ń bẹ̀ mo jókòó tí wọ́n ní tí n bá jókòó tí wọ́n owó yẹn ò ní bàjẹ́ mọ́ mi lọ́wọ́. Ẹ ràn mí lọ́wọ́ lẹ́ẹ̀kan sí. Nọ́mbà mi nìyí, workshop nọ́mbà ni, mẹ́sẹ̀gì mi 080 22 04 09 50 080 22 04 09 50. Workshop mi account number mi ni mo ṣe tún máa tún place sórí fídíò yìí náà tó máa rí. Má dákun àti dúró láti ràn mí lọ́wọ́. Mo ní ìdìrànlọ́wọ́ yín nísìnyí. Ẹ gbà mí nígbòjú. Ṣé mọ̀ pé èmi náà ti gbà yín ní ìgbẹ̀rùn. Mo ti jáde, mo ti sọ ọ̀pọ̀lọpọ̀ òtítọ́. Mo ti fi òtítọ́ mi liberate ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Àwọn tí wọ́n wá ń gbọ́ òtítọ́ tí wọ́n sọ pé olótìtọ́ kì í lẹ́ni. Ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yìí, ẹ má jẹ́ kó ṣe mọ́ Babaconfirm lára. Ẹ ràn mí lọ́wọ́ o, ẹ̀yin fans wa. Ẹ̀yin tí ẹ ò tí ẹ ń ṣe fans wa, tí ẹ fẹ́ràn wípé ẹ fẹ́ràn Ọlọ́run, ẹ ń fẹ́ jẹ́ kí nǹkan Ọlọ́run kó bàjẹ́, ẹ ràn wá lọ́wọ́. Ìdí tí mo ṣe jáde ni wípé níbi tí a ti ń ṣe church tẹ́lẹ̀, ìjọba láwọn máa fọ́ gbogbo bẹ̀. Wọ́n dẹ̀ ti fọ́ more than 13 street níbẹ̀. But wọ́n fà wá notice. Ẹgbẹ́ lọ́wọ́ yẹn wọ́n fún wọn notice. Wọ́n ti fà wá notice ṣùgbọ́n wọ́n ń bọ̀. Wọ́n dẹ̀ ti fún wa lákòókò. Ẹ ṣàánú wa. Ẹ ṣé gan ni. Ẹ lè ràn mí lọ́wọ́ sínú àkáǹtì mi. First Bank àkáǹtì mi. First Bank àkáǹtì mi. First Bank àkáǹtì mi. Orúkọ mi tẹ máa rí ń bẹ̀ ní Ṣómùyíwá Ọlọ́ládé Àlàbá. Account number yẹn ni 30 37 80 62 89. Lẹ́ẹ̀kan sí 30 37 80 62 89. Ẹ ṣé gan ni. Ó lè má jẹ́ wọ́n ló fẹ́ ràn mí lọ́wọ́. Ṣùgbọ́n tó o bá send fídíò síbi kan, ó lè jẹ́ àwọn tó send ẹ sí ló máa ràn wá lọ́wọ́. I just need 5 million naira. Ó lè ti ọwọ́ èèyàn kan bọ́ síta. Ó lè ti ọwọ́ èèyàn márùn-ún bọ́ síta. Àwọn olólùfẹ́ Ọlọ́run. Àwọn tí wọ́n fẹ́ ní rẹ́kọ̀dù lọ́dọ̀ Ọlọ́run títí láéláé. Ẹ jọ̀ọ́, ẹ ṣàánú wa. God bless you. Thank you. Bí ibẹ̀ yẹn ṣe rí ni gẹ́gẹ́ bí a ti máa ń sọ from the beginning. Ó ṣe rí ni. Ọ̀hún láti gbé ọ̀dọ̀ wa lọ́hùn náà láti gbé generator yìí wá látọ̀dọ̀ wa lọ́hùn. Àti gbé wá ìgbà wá ṣe gbé náà gbogbo ẹ̀ náà la máa attach ní fídíò. Àwọn ibi tó kọ̀ ní kábẹ́ sí. Ẹ wá pé nínú àwọn owó tí àwọn olólùfẹ́ wa tí wọ́n ń fún wa, a ti bẹ̀rẹ̀ sí í ṣe àwọn nǹkan kan níbẹ̀ náà padà kíákíá. A ti bẹ̀rẹ̀ sí í ṣe àwọn one or two things níbí báyìí náà kíákíá. Ẹ jẹ́ ká kọ́kọ́ lọ sí surrounding kí n tó fi surrounding yẹn wọ̀nyí ní ẹ̀ǹkan sí. Ẹ ṣe bẹ̀rẹ̀. Gẹ́gẹ́ bí a ti sọ tẹ́lẹ̀, ló pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ni wọn ò ní òye nǹkan púpọ̀. Ibi báyìí a ṣe fún baptism ni. Láti lè baptism àwọn èèyàn, àwọn newcomer tí wọ́n bá wọlé la ṣe ibi báyìí fún. Baptism la ṣe fún. Kò sí nǹkan kan tàbí a ṣe fún baptism. Ẹ ṣé. Ibi báyìí ni a gbé kalẹ̀ fún ilé àánú. Ilé àánú. Ibi báyìí la ṣe kalẹ̀ fún ilé àánú. Ẹ ṣé gan. Àwọn toilet tá a ṣe sí báyìí fún àwọn èèyàn tí wọ́n bá fẹ́ tó wá sí church. Àwọn toilet tá a ṣe yìí.
ẹgbẹ́ kejì ní ẹgbẹ́ kejì church. Gbogbo àwọn ibi báyìí òun ni àwa ti ṣe before now. Ẹlẹ́fẹ́ ṣiṣẹ́ ẹ̀sùn. El Adonai Saboti, Kerubu and Seraphim, International Bible Ministry. Ẹ̀yẹ́ kí wọ́n ti gbé jáde lẹ́ẹ̀kan náà. El Adonai Saboti, Kerubu and Seraphim, International Bible Ministry. Tí bí a ṣe ṣe wájú ẹ̀ náà lẹ́sẹ̀ rí ẹ̀ bá a ṣe ṣe wájú ẹ̀ afẹ́wọ̀ ìwé wọ́n ń ṣe àwọn àjọṣẹ́kù ibi tí wọ́n ń tàbọ̀ ṣe lò àwọn ibi tí wọ́n ń ṣe lọ́wọ́ yẹn a rí i pé òjò rọ̀ ó ṣí ìjì atẹ́gùn ṣí ibẹ̀ yẹn ìjì atẹ́gùn ńlá ó ṣí ìdarí ní sáré ṣe lọ́nà lókè lọ. Ilé pop lára nìyí àwọn fotography ṣe bí ọ́tà ní ní pop tá a ṣẹ̀ṣẹ̀ ra nìyí pẹ̀lú àwọn owó tí a gbé láti ní iṣẹ́ pop lọ. Àyè àwọn akọrin nìyí nínú ilé yìí nìkan náà òun ló kù sí ẹgbẹ́ tí wọ́n lè bẹ̀rẹ̀ sí ní sin Ọlọ́run tí àwọn èèyàn lè bẹ̀rẹ̀ sí ní sin Ọlọ́run. Àjọsùn lóru láago mẹ́rin márùn-ún. Ẹ̀wọ̀n àti mo ti jí ládàá yìí láìka yìí. Tẹ́jú gbogbo ẹ lọ ohun tí a nílò lọ́wọ́ ẹ̀yin èèyàn wa òun ni owó láti lè jẹ́ kí ibi báyìí kó di ibi tí a ti máa jèrè ọkàn fún Ọlọ́run. Kí gbogbo ẹ̀yin èèyàn wa, ẹ̀yin fans wa, ẹ̀yin tí ẹ mọ̀ wá, ẹ̀yin tí ẹ mọ̀ wá káàkiri gbogbo àgbáyé ẹ dìde lórí ọ̀rọ̀ ẹ ṣeun. God bless you. Kó lọ sọ̀n pápá. Anyone that I want to opportunity. Anyone that want to move you. Ojú.
brought to our community, they are not a staff at Alausa. Now, because I know one man there, I said, this is a criminal. This is a criminal from Kirikiri that he came. I know him very well, and I asked him a question that what caused all these things. They now said they brought them that they should come and demolishing houses in Owuroshoki and they come and be burning it. Some people are homeless now, nowhere to go. We are calling all the Nigerians and our people that home in Nigeria and abroad to see to it so that this government can put an end to it. And what is there is that those things that have spoiled, all the houses that they have bought, all the properties that they have bought, how are they going to do to it? Because we are all Nigerians. We are people like them. So they cannot come and suffer them because we are the ones that voted them in. And not quite 5 months, and they now bring all this type of rubbish to us in the community. First of all, let me sympathize with you and members of the community. It's a difficult time to be homeless. We're all dealing with very expensive fuel, very expensive food. We cannot also start to worry about accommodation at this time. Now, Baba, let me come to you. Did the government give you any notice or any warning before the motion? You come close to the mic. Okay, the government, we don't receive any notice from anybody, neither the government. Our thought is that we have a king in Owuroshoki. We have a king, and we are thinking if anything like that should happen, they will have notified our king, and our king will notify us. None of them will receive any message from. The only thing we saw is that they started operating demolition house, and they base it on, they said we are living on a shanty area, which we don't live on a shanty area. Where do you live? Yeah, we live at Precious Seed close. Our place is close. We don't live on a shanty area. That is number one. Number two, they said we don't have a toilet. We have a toilet. Number three, they said we are a squatter. We are not a squatter. We bought a land. Where we bought is an origin of Owurugongon, Owuroshoki, where Owuru come up. It is where we are living. It is an historical place of Owuru. All the remaining one at all, they are just building house there. Where we are, it is historical place in Owuru. We don't know where this is fishing. The king does not come. That is why we have a king. A king in a community means is an elder that is ruling upon many people. We don't know the work of a king, and he said he's a king in Owuroshoki. He never come to us to address the issue since they have been breaking house. So we don't know where this problem is coming. The government said it is not them. The House of Assembly said they don't know about it because they shipped in this case in the House of Assembly last week. And there they said they don't know anything. If they know, House of Assembly can never tell the public that they are going for investigation. If it is they know that they are demolition, they will not tell the public that they want to go for investigations. They don't know who is there. And this is not their first time. So we begin to think it is land grabber. We begin to think maybe the hand of the king is there. I don't fear to say that. I'm a prophet, they are a king. And we bought our land. There is many people there that have been there for 40 years, 37 years, 20 years, 27 years. They have been there. So we don't know the problem, but to answer your question, the government never bring notice to Precious Seed close Owuroshoki, which is ferry. Thank you very much, man. God bless you. All right, we've got two more people who have joined us in the studio now. These gentlemen are also residents in the area. Please introduce yourselves to Lagos. Use the mics in front of you. Go ahead, please. Yeah, good afternoon. Can you speak into the mic so Yes, that we can all hear you? yes. All right, Good good. afternoon. What's your name, sir? My name is Lawal. Adeleke. Lawal Adeleke. What's your name, sir? My name is Chief Albert Ijoba. Chief Albert. Yeah. Okay, and your residence in this precious close, Yeah. where your house is demolished? No, it's not demolished.
since they have started demolishing some places, we're all afraid. You're worried? So that's why we ran to various places Okay. to seek for support so that the government will not come or whosoever will not come and demolish our. Because the government has said it's not us. The government has said we're not the ones that did it. And we bought this land from people. And those people we bought the land from, and I think we're going to hold them responsible in case of any future. I see. Okay. So how about you? They haven't demolished yours yet? No, not yet. Okay. But according to my profits, we bought the land amount of money.